Hello, welcome to my channel. Ẹnìkan ò láyé. That is the title of what I want to talk about today. Oríṣiríṣi léèyàn. Oríṣiríṣi lọ́lọ́run dá wa. Ẹ̀rọ aláwọ̀ dúdú, ẹ̀rọ aláwọ̀ funfun, ẹ̀rọ aláwọ̀ tí ò funfun tí ò dúdú. Oríṣiríṣi ni wa. Eléyìí ló jẹ́ kí n mọ̀ wípé ẹnìkan ò láyé. Ibikíbi tó ní kálukú bá wà, sábàbí ni. Ohunkóhun tó ní kálukú bá ń ṣe, Ọlọ́run ló fi fún ẹ. Kò ní ìdí ká ṣe ìgbéraga. Kò ní ìdí ká kọjá àyè wa. Ìwọ̀n eku ni ìwọ̀n ìtẹ́. Àníṣẹ́, tá a bá ń ṣiṣẹ́, ẹ jẹ́ ká máa fọmọlúàbí sí. Tá a bá ń ṣọ̀rẹ́, ẹ jẹ́ ká máa fọmọlúàbí sí. Kò sí nǹkan tá a bá ń ṣe láyé, ẹ jẹ́ ká máa fọmọlúàbí sí. Irú ọ̀rẹ́ wo ni ìwọ? Ṣọ̀rẹ́ rẹ́rùn ni ẹ́? Àbọ̀ ọ̀rẹ́ rere? Ṣọ̀rẹ́ tí ń bá ni wáre? Àbọ̀ ọ̀rẹ́ tí ń bá ni wẹ̀sùn? Ṣọ̀rẹ́ tí ń fọ́ ọ̀rẹ́ ẹ̀ láyọ̀? Àbọ̀ ọ̀rẹ́ tó ń fọ́ ọ̀rẹ́ ẹ̀ lórí? Oríṣiríṣi ni kàtígórì ọ̀rẹ́. Oníkálukú dúró ti ẹ̀ ni. Ó wá kù sínú ẹnì kọ̀ọ̀kan wa láti bira wa nínú wa pé irú ọ̀rẹ́ wo ni mí? Kí ni ipa tí mò ń kó láti tún tọmọlàkejì ṣe? Kí ni ipa tí mo lè ṣe? Àbí how far ni mo lè lọ láti tún tọmọlàkejì ṣe? Ẹlòmíì ò lè fẹ́ ojú lásán fọ́rẹ̀. Gàgà kó tẹ̀ wá fẹ́ ojú fẹ́ni tí ò mọ̀ rí. Kọ́lọ́run ran gbogbo wa lọ́wọ́. Ọlọ́run má fi oúnjẹ wa síbi tó bá há. Gbogbo wa la need ẹni tó máa ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n ká oore wa kó máa wà lọ́wọ́ ẹni ibi. Ẹ jẹ́ ká túbọ̀ máa gbàdúrà sí i.